gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masọyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masọyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sórí ètò yìí ètò wa Masọyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mo fi dábàá ti lórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà bọ́kọ̀dé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ni ó bọ́kọ̀dé látọ̀dọ̀ Remimatics irú ọkọ̀ náà yà fún yín. Ọkọ̀ níná. Ọkọ̀ níná ṣọ́kọ̀ níná lẹ fẹ́ ni. A máa gbádùn pẹ̀lú mi fún yín ìyẹn ọkọ̀ níná kí lẹ wá nílò láti ṣe kẹjá ìbéèrè 10 kẹ má fi èdè míì kún èdè Yorùbá kẹ́dẹ̀ mú káyín dáadáa ló bá tán lẹ́yìn bí 20 ìṣẹ́jú sí ìṣẹ́jú 25 kẹ máa gbọ́kọ̀ níná lọ àtẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ṣe gbódà tẹ bá ṣètò yìí ó kẹ wà lẹ́gbẹ̀rún lọ́nà 100 wálẹ̀ tẹ́ ẹ̀ fi èdè míì kún èdè Yorùbá ṣúlẹ̀ ètò kẹ́dẹ̀ kẹ́ ṣí bóyá ìbéèrè kan àbí méjì a máa fi ní lọ́pọ̀ owó lọ́nà 2 lẹ́yìn ètò ìyẹn dá ṣùgbọ́n tẹ́ bá ṣe àmúlùmọ́lá èdè ó kẹ́ wà lẹ́gbẹ̀rún 10 kẹ́ṣì níbèrè ilẹ̀ ìyẹn náà dá ó dá ìyẹn ò dá ìtàyìn bá yín yarí délẹ̀ bá ṣe é lànà ní tẹni ẹ fẹ́ yá dá gbogbo ìbéèrè yìí tó kù tẹ́ bá ṣe ń dá wọn tẹ́ ń gbà wọn owó yẹn á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí ìyẹn dá ìyẹn dùn. Kí ló kọ yín? Orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n Paul-Ọlálẹ Olumide. Wọ́n ní àwọn ọ̀jọ̀gbọ́n ẹni. Ẹ̀yin kọ́. Orúkọ tèmi ni Abílékọ Ayọwunmi Paul-Ọlálẹ. Ẹ dúró ṣé tẹ́ bá fẹ́ rìnrìn àjò ìwé ìrìnnà yín bọ́n ṣe máa kọ sí nìyẹn. Ẹ fẹ́ ọ̀nà ṣe máa kọ sí torí orúkọ tẹ pé báyìí ó tún fẹ́ tó 14. Rárá 2 àti orúkọ ọkọ mi ni 2 papọ̀. 2 papọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin wá gbé Pọ́ọ̀lù àti orúkọ bàbá yín kán lè dá yín mọ̀ ìyàwó yín náà wá kúkú bó ṣe dáa nìyẹn bóyá kébì gan máa pa àwọn ọmọ mi ní àbí kíyàwó mi gan máa jẹ́ ìyẹn náà dáa kó lè kí ìdánimọ̀ lè wà ń bẹ̀ ṣùgbọ́n àfilẹ̀ fún tèmi bó ṣe wà yẹn. Inú mi dùn sí yín gan ni pé bẹ́ẹ̀ kọ́ ṣe kún yìí ó wú mi lórí gan kí n má parọ́ ó wú mi lórí mi ò mọ nǹkan tí mo á fún yín fún bẹ́ẹ̀ ṣe jẹ́ ọmọ Yorùbá ni yín ẹ̀dẹ̀ ìmúra Yorùbá mo ń wo nǹkan orí mi sì ń ṣe ìṣirò nǹkan tó yẹ kí nǹkan tí màá fún yín ṣùgbọ́n mo rò wípé ká tó parí ètò yìí mo máa fún yín ní nǹkan sí ìmúra yìí. Ẹ ṣeun olóòtú. Ó dáa níbi ó ti bá tóṣù 2 àbí sẹ́yìn báyìí kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé fún mi ṣẹ́yìn lè máa sọ̀rọ̀. Olúwa sọ̀rọ̀. Ta ló fẹ́ sọ̀rọ̀? Kí ló ṣẹlẹ̀ tí mo fi ní kẹ́ wá? Èmi ni mo ní kọ́ wá sórí ètò. Kí ló ṣẹlẹ̀ tí mo fi ní kẹ́ wá? Ẹ sọ̀rọ̀. Ó yá, ta ló fẹ́ sọ̀rọ̀? A pàdé ní gbọ̀ngàn ṣáàlì dárúkọ náà. Orúkọ ni? J-Round ní fún àṣẹ èdè. Bẹ́ẹ̀ni. Ìgbà náà lẹ sọ pé ká wá. Kí lẹ wá mo ní kẹ́ wá ṣùgbọ́n ẹ̀yin ẹ fún mi ní nǹkan. Ilé iṣẹ́ wọn
lọ fún yín nìkan. ẹ̀yin kọ́ iléeṣẹ́ yín ló fún mi ní nǹkan Bẹ́ẹ̀. àwọn kọ́ Àjọ wà papọ̀. iṣẹ́ ìjọ wà papọ̀ ni Bẹ́ẹ̀ ni. ó dáa nígbà yẹn wọ́n fún mi ní ẹyọ àwọn ni wọ́n fún mi ní tẹ́ bá ti ń wo fọ́nrán tí a bá ṣe nígbà tí mo bá wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ mi nílé ẹ rí i pé tẹ́ bá wẹ̀yìn ẹ rí ẹyọ ń bẹ àwọn náà fún mi mo wá ní kán wá sórí ètò torí wọ́n sọ mi bẹ́ẹ̀ ṣe wá débí nísìnyí tẹ́ wá ń tì í síra yín ẹni tó máa sọ̀rọ̀ ìyẹn gan-an ó wá ń jẹ́ kàyéfì fún mi àbí sísì ṣe bá àjọ wà ń bẹ̀ ní lọ́jọ́ yẹn wọ́n fún mi lélẹ́yìí inú mi dùn gan-an ni inú mi dùn pé ẹ ń ṣe nǹkan tí ó ń gbé àṣà àti ìṣe wa lárugẹ ìgbà tí mo mọ̀ pé ń bọ̀ lèmi náà wá wọ funfun délẹ̀ kí n lè bá ẹyọ mú kí n yọ bẹ́yọ̀ dọ́gba ẹyọ agéré ìbà olórí Ọ̀yọ́ ó dáa nǹkan kan ṣẹlẹ̀ nígbà tí à ń rìnrìn àjò láti Èkó lọ sí ìlú Ọba Ilé àwọn aṣọ́bodè àwọn ọlọ́pàá gbogbo wọn tán wà lọ́nà èmi wá mọ̀ọ́mọ̀ mo wá gbé jáde torí tó bá ti rí mi Masọyinbo wọ́n fẹ́ ṣe kí ìṣọmọ kọ fún wọn kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ káwa náà jẹ́ ń bẹ̀ gidi kan ṣùgbọ́n lọ́jọ́ yẹn tí mo gbé dání báyìí tó bá ti rí wa ẹ máa lọ sísì oníkan tó fẹ́ gbàwé o bóyá ṣe rí pé wọ́n ṣe rí wa báyìí tó ṣe rí mi tí mo gbé ẹ̀yọ̀ mi dání o ó wá ń sọ fún wa gbára ànàwé sí o torí ẹ̀yọ̀ tó rí ó ní ó yá ìwọ gbà á ìkan afẹ́fún lówó ayọ̀ owó jáde pé ká fún ó ní torí ẹ̀yọ̀ ọ̀gá ẹ̀ tún sọ fún lọ́gbà torí ẹ̀yọ̀ ìyẹn sọ bí wọ́n ṣe jẹ́ kí a rí àwọn nǹkan báyìí bí nǹkan tí ò yẹ kí a dáwọ́lé wọ́n ti sọ di nǹkan tó jẹ́ wípé ká máa sá fún ṣùgbọ́n tí bí ẹ ṣe léyìí nísìn ní ọdún 2, 3, 4, 5 síbi tó bá gbé lọ sí ìlú òyìnbó tó bá jẹ́ àwọn ni wọ́n ṣe tó ń dá padà wá a máa wá rà lówó gọbọi ẹni tí ó ń kọ́ báyìí torí pé àwa la ṣe ń bí tó bá ṣe pé wọ́n ń kó wá látọ̀hún wọ́n máa rà ṣebí wọ́n ń kó àwọn eré kíní wá láti India tá à ń rà tán fi ń ṣẹ̀ṣọ́ lé ṣùgbọ́n nǹkan táwọn ń lò tó jẹ́ nǹkan òòṣà wọn náà ní ọ̀hún tí àwa dé ń rà tá a fi ń ṣẹ̀ṣọ́ ń bí bí lè ṣe rí nísìn wọn máa wọn tó máa tọ́ ti bá sókè olùtù ó ti lọ gbà á mo ti gbà á mo ti gbà á ẹ ṣé gan ni a máa so wọn mọ́ fọ́nrán yìí nígbà tó bá gé jáde tẹ́ bá fẹ́ràn ẹ̀yọ̀ yìí àti ẹ fún q ní àwọn kéékèèké báyìí bíi 5 lẹ fún q ẹ wá fún mi lélẹ̀ tó tóbi ẹ ṣé gan ni mo dúpẹ́ ṣé bí eléyìí nìkan lẹ ń ṣe àbí ó ní bẹ́ẹ̀ tí ṣe lè ṣe. ó tún ní bá tó ṣe ń ṣe jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ tó lè ṣe báyìí. Oríṣiríṣi ọ̀nà la lè fi ṣe. kò lè ṣe ẹ̀yọ̀ nìkan la ń ṣe. kì í ṣe ẹ̀yọ̀ nìkan lẹ ń ṣe. wọ́n máa rí ní ìkànnì yín nígbà tí a bá so yín mọ́ wọ́n á lè wo oríṣiríṣi eléyìí
tẹ́ tún ṣe eléyìí náà kọ́kọ́rọ́ a máa fi kíní kọ́kọ́rọ́ wa sí ṣé kí n fi kọ́kọ́rọ́ ọkọ mi sí ṣé mo ní mo gbẹ́sẹ̀ lé mi ò gbẹ́sẹ̀ lé o ẹgbà ẹ̀yin náà lẹ́ni ẹgbà sẹ́ ẹgbà kó má di pé ṣé kí n máa mú lọ ẹ̀yin lẹ fún wa wọ́n dáràn tábà ti ń kọjá lọ́nà báyìí ẹ̀kọ́ kọ́kọ́rọ́ àwọn akúkú máa wà lápò wa ọ̀gá ọlọ́pàá báwo ni ọ̀gá máa kó rẹ lọ ìyẹn dá ẹ ṣé gan ni ó dà báyìí fún wọn ní ìbéèrè èwo ni mímí ibi tá a wí la dé. Ìbéèrè kelo kí ló dé ìbéèrè kelo. Ìbéèrè. Ṣé ẹ máa nílò láti kọ nǹkan. Bẹ́ẹ̀ni. Ẹ gbà. Kì í ṣe torí pé ẹ fún mi lẹ́yọ̀ ni. Ìbéèrè kẹtàdín. 1237. Ìbéèrè kẹtàdínlógójì lé ní igba lé ní ẹgbẹ̀rún kan. Bẹ́ẹ̀ni. Ó ní pé parí òwe yìí. Ọ̀ràn tó ṣe onílẹ̀kẹ̀ tó fi bọ́ tìdí ẹ̀ ta. Tó fi bọ́ tìdí ẹ̀ ta. Tó fi bọ́ tìdí ẹ̀ ta. Ọ̀rọ̀ tó ṣe onílẹ̀kẹ̀ tó fi bọ́ tìdí ẹ̀ ta. Ọ̀rọ̀ náà pàkàṣọ ni. Ìbéèrè àkọ́kọ́ ni ẹ má jẹ́ ó pàkàṣọ. Níbo lẹ ti wá? Èmi ọmọ Ìmẹ̀sílé ni èmi. Ìmẹ̀sílé ẹ̀yin ńkọ́? Ọ̀yọ́. Lẹ wá ń ṣẹ̀yọ̀. Ṣé Èkó ni wọ́n bí yín sí? Bẹ́ẹ̀ni Èkó. Èkó náà bí yín sí. Ṣé Èkó náà lẹ dàgbà sí? Bẹ́ẹ̀ni Èkó ni. Èkó ni. Mo bá ṣe ń sọ̀yọ̀. Díẹ̀díẹ̀. Àwọn ńkọ́ ṣé lè sọ Ìmẹ̀sí fún wa? Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ni. Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ni. Ìjẹ̀ṣà. Bẹ́ẹ̀ni. Ìjẹ̀ṣà lérè. Bẹ́ẹ̀ni. Ìjẹ̀ṣà ọmọ lẹ́ni àtẹ ẹ̀ka ọmọ lẹ́ni ẹwẹlẹ. Ìyá rẹ̀ ni. Ìyá rẹ̀ yìí. Èsì ọmọ gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà. Ẹyẹ lẹ́fi jẹ. Ẹyẹ lẹ́fi jẹ lálẹ́ ìyẹn báyìí. Dí báyìí. Bá ṣe bá ní. Bẹ́ẹ̀ ṣe bá. Ó dà, à ń gbọ́. Ọ̀ràn tó ṣe onílẹ̀kẹ̀ tó fi bọ́ tìdí ẹ̀ ta. Ẹ dákun ẹ sùn. Òun náà ló ṣe aláṣọ. Aláṣọ tó fi wá ṣòfì. Ọ̀rọ̀ tó ṣe onílẹ̀kẹ̀ tó fi bọ́ ti ìdí ẹ̀ ta. Òun náà ló ṣe. Olófòfò ní sùúrù. Òun náà ló ṣe ẹni tó rà. Òun náà ló ṣe. Ẹ̀dẹ̀ ń gbà o. Ọ̀rọ̀ tó ṣe onílẹ̀kẹ̀ tó fi bọ́ tìdí ẹ̀ ta. Òun náà ló ṣe ẹni tó rà. Tó fi rà lọ́wọ́ onílẹ̀kẹ̀. Ẹni tó rà tó fi rà lọ́nà mi. Òun náà ló ṣe ẹni tó rà. Ìtàkùn tó sóògùn. Ìtàkùn tó sóògùn tó fi bọ́ tìdí ẹ̀ ta. Òun náà ló ṣe ẹni tó rà á. Tó fi sanwó.
láti lò. Ó bọ̀. Òun náà ló ṣe ń tó rà láti wọ̀. Ọ̀rọ̀ tó ṣe onílẹ̀kẹ̀ tó fi bọ́ ti ìdí ẹ̀ta. Òun náà ló ṣe ẹni tó rà á. Ẹ mọ̀ pé ó bọ́ ti ìdí ẹ̀ta ni. Bẹ́ẹ̀ ni. Òun náà ló ṣe ẹni tó rà á. Láti wọ̀ sídìí. Kò wọ́ ọ̀rọ̀ tó ṣe onílẹ̀kẹ̀ tó fi bọ́ ti ìdí ẹ̀ta. Ẹ mọ̀ pé ó bọ́ ó lọ tà. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ni wípé ọ̀rọ̀ kan náà ló ṣe wọ́n, nǹkan kan náà ló ṣe wọ́n. Bẹ́ẹ̀ ni. Òun náà ló ṣe ẹni tó ra ilẹ̀kẹ̀ tí ò. Ẹni sùúrù. Òun náà ló ṣe ẹni tó ra. Ó dà, ó wù mí kẹ́ gbà. Ọ̀rọ̀ tó ṣe onílẹ̀kẹ̀. Tó fi bọ́, ó bọ́ ti ìdí ẹ̀. Ó tà. Ìyẹn ni wípé Ifá kan náà ló dá fáwọn méjèèjì. Nǹkan náà ló ṣe. Àwa sọ pé òun náà ló ṣe ẹni tó rà á. Tó fi tuta. Ọ̀rọ̀ wo ló ṣàwọn méjèèjì? Ọ̀rọ̀ tó ṣe onílẹ̀kẹ̀ tó fi bọ́ ti ìdí ẹ̀ta. Òun náà ló ṣe ẹni tó rà á tí ò ní sàn. Dúró. Òun náà ló ṣe ẹni tó rà á ṣùgbọ́n kò rówó san. Àwọn méjèèjì máa bọ̀ àbí? Ọ̀rọ̀ tó ṣe onílẹ̀kẹ̀ tó fi bọ́ ti ìdí ẹ̀ta. Òun náà ló ṣe ẹni tó rà á tí ò fi bọ́. Ẹ mọ̀ tá a máa ṣe. A máa yọkọ̀, a máa fi ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan lẹ̀. Ẹ mọ̀ pé nǹkan tó yẹ ká ṣe ni pé ká yọ méjèèjì papọ̀. Ẹ lè yẹ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kẹfọ̀kan lẹ̀. Ẹ yẹ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹ bá wa fọkàn lẹ̀. Ṣé ẹ fara mọ́? Mo fara mọ́. Ẹ bá má fara mọ́. Sisi. Ó dẹ̀ tí wọ́n lè kọ́kọ́ ṣe o pé wọ́n ní orí tí kò tó bá mú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ lọ. Ọkọ̀ máa lọ. Ó dá. Ẹ má. Kọ́kọ̀ lọ. Ọkọ̀ wa. Ó dá. Ìbéèrè kejìléláàádọ́ta lé ní ọ̀ọ́dúnrún wálé lẹ́gbẹ̀rún kan. Òwe. Pa òwe Yorùbá 5 tó ní igba nínú. Igba nínú. Wọ́n ní kò ní í ṣe kinní kan nínú igba kinní kan kọ́ má rí ṣe kinní kan. Ẹ rántí. Àrùn tó ṣe. Àrùn tó ṣe 40 lóṣọ̀ọ́dún. Igba. Remi. Bísí rẹ̀ yẹn tó sàmì sí igba. Nígbà bá sọnù ó dìgbà tó bá rí igba yẹn ló máa rá mi. Ṣé ó dáa mọ̀ ń bá rí o? Ẹni sùúrù. Eléǹpé àkọ́kọ́. Kí ló ṣe? Ó ní pé igba. Ó wúwo jàwó lọ. Ó ní pé igba wúwo jàwó lọ. Àìsọ̀rọ̀ ìyànrọ̀ ló pẹ̀lẹ́pẹ̀ àkọ́kọ́ tó ní pé igba wúwo jàwó lọ. Ó dé ní. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ sọ̀rọ̀ síwájú. Díẹ̀. Àwọn náà ni mo sọ.
Wọ́n ní kò ní tán nínú kinní kan. Kò ní tán nínú igbá osùn. Kọ́ má rí fi pọ̀ mọ́ lára. Ó di méjì. Igbá rẹ̀ mú. Igbá ọlọ́ṣẹ. Ìtàgùn mélòó la fẹ́ kà nínú Adípèlé àti Ojíá gbẹ́gbẹ́ iṣu kan nìyẹn ajíwá wa lọ́jọ́ àbí tìjàkadì kan ìtàkùn tó ṣe gidi kan ló. Ìtàkùn tó so gbá ló so. Elégédé. Ló so elégédé. Ẹ ṣeun olóòtú. Ẹ ṣeun olófòfò. Ó kù méjì o. Ìgbá. Tí kinní kan bá lòun ò ṣe kinní kan mọ́. Èyí náà Káfíńpá tí a fi ń gbá bá lòun ò fi ń gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ kò ní parun. Okay, ọkọ. Ó yá. Ìgbá. Ìgbá. Àfọ́kù ìgbá. Okay. Ṣe báyìí. Bínú. Bó ní gbá bá ṣe pé gbá ẹ̀ la ṣe ń bá pé tó bá pè ní gbàǹkàrà á bá fi kólẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ó dẹ̀ dùn mí. Ó dùn mí gan. Yá. Ìbéèrè 4,200 kan. Bẹ́ẹ̀ni. Irúfẹ́ aṣọ wo ni wọ́n ń pè ní ìjẹ̀pẹ́? Jẹ̀pẹ́. Àbí jẹ̀pẹ́. Ṣebí Aṣelégún. Ó lè gún. Ṣùgbọ́n èwo níbẹ̀ kì í ṣẹ̀kù. Ẹ sún wá síwájú lóòótọ́. Kí ni mo tó fẹ́ sun yín bo mo fẹ́ sun bí bá fẹ́ sun yín sì máa sun yín pa. Èyí tí mo sun yín ìdé. Aṣọ tó kángun ségún là ń pè ní jẹ̀pẹ́. Aṣọ. Òun náà sì tó kángun ségún tó kọ́ máa wọ̀ sínú kó tó wẹ̀kú lé lórí. Ẹ ṣeun olóòtú. Ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún ẹ, bá mi pàtẹ́wọ́ fún ẹ. Wọ́n gbìyànjú, wọ́n gbìyànjú. Ṣáwọn kẹ́ sọ pé ẹ̀jọ́ ṣe àwọn ẹ̀kọ́ ń gbárùkù tí wọ́n nídìí iṣẹ́ yìí. Èmi ni a ti di ẹyọ kan náà. Iṣẹ́ ò lẹ́ ń ṣe gangan. Èmi jẹ́ olùtajà àti olùkànsí fún iléeṣẹ́ kan tó wà ní ilẹ̀ Sweden. À ń ta àwọn èròjà aṣaralóge láti irun orí dé ìkànnà ẹsẹ̀ àti láti inú sí ìta. Kí ló dé? Àti fún ìlera láti inú sí ìta.
Kí ló dé? Àwọn nǹkan tá à ń tà nìyẹn. Tẹ́ ń tà nìyẹn. Ó dáa. Ìbéèrè 43. Lé. Lọ́gọ́rin. Ìbéèrè 43. Bẹ́ẹ̀ni. Ó dáa. Sọ̀rọ̀ Yorùbá mẹ́rin tí àmì orí rẹ̀ jẹ́ rèdòmí. Rèdòmí. Ẹ fẹ́ kọ́ ni? Ẹ sọ. Ẹ mọ̀, ṣé ká yọ? Ara ẹni sọ̀rọ̀ ó sá lọ. Ó ti ń padà bọ̀. Ṣé máa wà ní? Ibo lẹ fẹ́ wá sí báyìí? Akọ̀wé. Rèdòmí akọ̀wé. Rèdòmí. Ẹ sọ sí. Kí ni? Tẹ́ bá lọ sí ilé ìjọsìn, ó ní tó bá jẹ́ ilé ìjọsìn aláṣọ funfun, kí ni wọ́n ń pe olórí níbẹ̀? Wọ́n ní olùṣọ́. Rèdòmí. Ta ló sọ olùṣọ́ yẹn? Ṣẹ́yìn lẹ sọ? Ẹ̀yin ẹ bá wọn wá. Ẹ wá sọ olùṣọ́. Ló dáa. Olùṣọ́. Olùkọ́. Rèdòmí. Mi ò gba olùṣọ́ yẹn torí àwọn náà sọ fún mi. Àwa náà sọ. Ìgbàlẹ̀ yín sọ. A jọ sọ papọ̀ ni. Ẹ jọ sọ papọ̀. Bẹ́ẹ̀ ni olóòtú. Ó yá. Olùkọ́. Rèdòmí. Olóòtú. Ó kẹyọ kan àbí? Ó kẹyọ kan péré. Wọ́n máa ó ní èso kọjá máa ń jẹ. Ẹ máa dúdú báyìí. Ó máa ń tẹ́ bá mú mi sí. Kí lorúkọ mi ìtọ́jú pé? Awùsá. Rèdòmí. Awùsá. Rèdòmí. Ẹ máa ń pàṣẹ ọ̀pọ̀. Ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Tẹ́ bá fẹ́ dá dúró pẹ̀lú iléeṣẹ́ tẹ́ bá ṣiṣẹ́ yẹn, tẹ́ bá fẹ́ dá dúró, eléyìí tó dá dúró. Ẹgbà. Wọ́n ní ṣe gbà bẹ́ẹ̀. Lóyà. Ìbéèrè 4,500 Àwọn Yorùbá bọ̀ wọ́n ní àgbàlagbà tó so yangan mọ́dìí ó fẹ́ di aláwàdà adìyẹ. Kí ni yangan? Àgbàdo. Àgbàdo ni yangan. Ẹjọ́ ọmọ ìyá mi, ẹni sọ̀rọ̀. Ẹjọ́ ṣeré, ẹjọ́ bára wa sọ̀rọ̀. Olóòtú ẹ jẹ́ ká parí. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Kí ló wà ń bẹ̀? Ṣebí mo fẹ́ràn nǹkan tẹ́ fún mi yìí gan ni. Ṣé
Èkó ń bí ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ nísìn. Ṣé Èkó ń bí lẹ ti ń ṣe gbogbo ẹ̀ àbí ẹ máa ń kó wọn wá láti ìlú ní ìtẹ̀ wá ń parí ẹ̀ lẹ́kọ̀ọ́? Èkó ń bí láti ṣe gbogbo ẹ̀. Lẹ ti ń rí igi tẹ́ fi ń ṣe? Bẹ́ẹ̀. Ṣé ẹ lọ kọ́ níbì kan àbí àjogúnbá ni? Àdáyébá àbí àjogúnbá àbí ẹ kọ́ lọ nílé àbí ẹ bá ń lé? Bó jẹ́ ó wá ti jáde. Mo jẹ́ alákòóso tó mójútó ìdàgbàsókè ibiṣẹ́ náà tó ń jẹ́ metaphor. Ibiṣẹ́ náà jẹ́ ibiṣẹ́ tó jẹ́ wípé tẹ́ bá ní nǹkan tí ẹ ní lọ́kàn tẹ́ fẹ́ ká gbé jáde fún yín gẹ́gẹ́ bí ẹ̀yọ̀, tó bá jẹ́ ohun àṣà, ohun ìṣe tẹ́ fẹ́ fún àwọn oníbàárà yín tàbí àwọn tó ń gbọ́wọ́ yín sókè láti fi dúpẹ́ lọ́wọ́ wọn, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn láti fẹ̀mí ìmoore hàn. Bẹ́ẹ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn là ń ṣe. Ṣé ẹ lè gbẹ́gi lére fún àmì ẹ̀yẹ? Bẹ́ẹ̀ ni a lè ṣe. Kí ni àmì ẹ̀yẹ? Ohun ayẹyẹ. Ẹ gbọ́ kí ni àmì ẹ̀yẹ? Ibo la wá já sí báyìí? Àmì ẹ̀yẹ ni èèyàn tó bá ṣe dáadáa tí a wá fẹ́ gbóríyìn fún ẹni náà. A lè fún ẹni náà ní àpẹẹrẹ nǹkan láti ṣe àwọn. Láti sàmì, láti ṣàpẹẹsí pé a gbóríyìn fún yín o fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe. Bẹ́ẹ̀ ni. Ìyá àtẹ̀sọ yẹ. Mo ní bẹ́ẹ̀ ni. Ṣé ẹ gbọ́ ni? Mo gbọ́. Ó yá fún wọn. Ẹ ṣeun. Ìbéèrè 1,250,000 Kí ni ìyàtọ̀ láàrin remido akiti àti dòdòdò òkìtì? A kì í gba akiti. A kì í gba ilé bàbá ọmọ lọ́wọ́. A kì í gbà kàtà lọ́wọ́ akiti. A kì í gba ilé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Kí wá ní akiti? Ẹni tó nílé. Ẹni tó nílé? Kí la máa pẹ́ ẹni tí ò nílé? Tí a máa yípo akiti tí kíá. Akiti. Ẹ sún wá síwájú rẹ. Òkìtì ni kí èèyàn gbókìtì. Kéèyàn gbókìtì wà ní òkìtì. Kí wà ní òkìtì? Kéèyàn kì í ṣe kéèyàn òkìtì. Àbí òkìtì ọ̀gán. Òkìtì dúró báyìí bí nǹkan tó dúró ṣáńdí tó dúró lọ sókè tán. Òkìtì tọ́wá ní èèyàn gbókìtì àbí ó tàkìtì, ìyẹn ni wípé ó lọ sókè báyìí. Ibi tí tàkìtì ti wá nìyẹn. Ṣùgbọ́n kí wá ní akiti? A máa yọ akiti ẹ̀sùn. Tí mo sún yín síwájú pẹ̀lú òkìtì. Àmọ́ òkìtì ní òkìtì. Òkìtì lókìtì. Kí wá ní akiti lákìtì? Kí wá lákìtì yẹn? Ṣé mọ̀ pé a ti tú òkìtì àbí? Ẹ sọ òkìtì ọ̀gán bí àpẹẹrẹ. Èèyàn lè gbókìtì, èèyàn lè tàkìtì. Kí wá ní òkìtì tá à ń sọ? Gègèlè báyìí, nǹkan tó rí tàǹdù tó lọ sókè. Bẹ́ẹ̀ni. Akiti nǹkan tó rí pẹrẹsẹ. Bẹ́ẹ̀ni. Ẹni sùúrù.
wọ́n ní àkí ẹni sùúrù olófòfó ẹ má ti parẹ́. tẹ́ bá gbà á máa dá padà. A kì í gba. ẹ̀yà ọ̀bọ ni. ó dẹ̀ dùn mí ṣá. ó dùn mí ṣá. ẹ má jẹ́ kó kọjá bí o. ó dùn mí gan ṣá. mi ò lè sọ bó ṣe dùn mí tó. ẹ sọ sókè. ìjà tẹ̀síwájú. ìbéèrè kẹfà lé ní àádọ́rin lé ní ọ̀ọ́dúnrún wá lé ní ẹgbẹ̀rún kan. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún kinní yìí? mining. Bẹ́ẹ̀ ni. àwọn tó ń wú nǹkan jáde láti ilẹ̀. epo rọ̀bì. bẹ́ẹ̀ ni. ẹni sùúrù olóòtú olófòfó ẹni sùúrù. ìgbà ní kí ni mo ṣe o kí lẹ ṣe bí ìta ní mo ṣe. ẹni sùúrù. ìwàkùsà. 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 ó mà kú méjì lẹ́yìn eléyìí. Olúwa ẹ tóbi. ìbéèrè. ẹ tóbi ooo. akitiyan dùn mí o. èmi gan dùn mí. torí ó wá sí mi lọ́kàn láti sọ ọ̀bọ ṣùgbọ́n àyàn ní kò sí lọ́wọ́. ó ti lọ. ó ti dàpọ̀ sẹ́yìn. tẹ́gùn fi sọ. ó yá. ìbéèrè kẹtàléníogójì lé ní igba ó wá lé ní ẹgbẹ̀rún kan. ní ilẹ̀ Yorùbá bí a bá fi owó ẹyọ mẹ́sàn-án ránṣẹ́ sí ẹni tí ó du oyè kí ni ó túmọ̀ sí? owó ẹyọ mẹ́sàn-án ó túmọ̀ sí pé ó máa sọ ipe oyè náà máa sọ ẹni náà. ẹni sùúrù. oyè náà máa san mẹ́sàn-án. mo rí o torí pé mẹ́sàn-án ni. bẹ́ẹ̀ni. ó máa wá máa san. ẹ̀sùn aṣáájú olóòtú. wọ́n fi ẹyọ owó mẹ́sàn-án ránṣẹ́ sí èèyàn ìyẹn ni wípé oyè yẹn máa sún. ẹni sùúrù. ó túmọ̀ sí pé náà ò ní róyè jẹ. kò ní róyè yẹn jẹ. má wo lè ṣe ilé san mí dùjò yìí lọ. ẹ ṣeun. kó lọ so ewé agbéjẹ mọ́wọ́. ó yá. ìbéèrè ọ̀ọ́dúnrún lé ní ẹgbẹ̀rún kan. kí ni Yorùbá ń pè ní rẹmire olóyo? ìbéèrè wò lè wá. a ti dáhùn ìbéèrè tó rọ̀ mọ́ a ti sọ̀rọ̀ nípa ìlénìí a ti sọ̀rọ̀ nípa ìdílé nǹkan tó rọ̀ mọ́. eléégún. rárá. ẹni sùúrù. olóyo. ṣé a ti sọ̀rọ̀ nípa ẹ̀ kò tí ì pẹ́ tá a sọ̀rọ̀ nípa ẹ̀. àwọn tó ń ṣe àgbàdo. èèyàn gan ó dùn yín. ọ̀bọ ṣé ti tọ́. àwọn ọlọ́gẹ̀dẹ̀. ẹni sùúrù. àwọn àwọn olóyo.
olóyò a sì sọ̀rọ̀ nípa ẹ̀ láìpẹ́ yìí ó dẹ̀ dùn yín. àwọn oníkòkòrò. àtúnṣọ tó a ti sọ ó dẹ̀ dùn mí o. àwọn ọlọ́bọ àwọn tó ń mú ọ̀bọ káàkiri. àwọn ọ̀bọ náà ni. ọ̀bọ. ṣọ́ọ̀bọ ni. ọ̀bọ ni. ọ̀bọ ni. ṣọ́ọ̀bọ ni. ọ̀bọ ni. ọ̀bọ náà ló dùn mí lẹ́ẹ̀kan. ọ̀bọ. ẹ dúró ẹ já là ó nǹkan tó dùn yìí ṣùgbọ́n ẹ̀yin sọ pé nǹkan tó dùn wá. nǹkan tó dùn wá ni. ó dùn wá papọ̀ ni ó dùn wá. ẹ̀yin ló dùn. ó dùn àwọn méjèèjì. ṣùgbọ́n ẹ sọ lẹ́ẹ̀kan ẹni ó dùn mí. ọ̀bọ lolóyo remire ọ̀bọ. bẹ́ẹ̀ ni mona monkey ẹ̀yà ọ̀bọ ni. ìbéèrè tó gbẹ̀yìn. ẹ ṣeun. ìbéèrè 350 kí ni Yorùbá ń pè ní èjìgbèdè dòdòdòmí èjìgbèdè ìlẹ̀kẹ̀. ìlẹ̀kẹ̀ bíi májà sóko èjìgbèdè ló jẹ́ rẹ̀. olóòtú ẹ kàn fún wa ní ìtajú díẹ̀. nǹkan abẹ̀mí ni. ìbejì ẹni sùúrù olófòfò èèyàn kọ́ ẹni sùúrù olófòfò èjìgbèdè ṣẹ́ranko ni. ẹyẹ ni. ẹyẹ akọrin. àwòkọ olóhùn iyọ̀ àbí. ẹni sùúrù èjìgbèdè. ní sùúrù. olófòfò ẹdúró. mo ti mọ̀. kí ni. ọmọ ẹyẹlé. mo gbà àbí àtìgbà mo ti gbọ́ rí ọmọ ẹyẹlé. olóòtú ẹ sọ pé àgbà. bá mi yọ. ẹni sùúrù. wọ́n gbà. ẹ ṣeun. inú mi dùn sí yín. níbo lẹ ti gbọ́. orí ètò Masọyinbo ní fọ́nrán 30 years sẹ́yìn. ẹ yẹ ká fún ìbéèrè mi. olóòtú ẹ má ṣe báyìí. ó dà ìwé yìí ìyá wa kan náà kọ Moradé Afilaka àwọn ni wọ́n kọ wọ́n ní ká fún yín ní eléyìí. fún ìmúra yín máa fi 50 sí àwa jẹ 200. ẹ ṣe olóòtú. eléyìí náà kílìṣì yìí El Gazelle ní orúkọ wọn ó dùn gan. ẹ lè fi mu gàrí àbí ẹ lè fi mu gàrí ẹ dẹ̀ lè jẹ lásán ó dùn fọ́ ó dùn pa. ibikíbi ilé ìtajà ńláńlá àti kéékèèké tẹ́ bá ti lọ ẹ rí i pé ẹ rà á ń bẹ̀ nígbà tí bá jẹ eléyìí tán. eléyìí kẹ́ máa fi mu
fa omi mu ẹ ṣeun. eléyìí fún tíì ẹ jọ̀ọ́ ẹ bá mi fún wọn ní ìkọ̀ọ̀kan sí kó jẹ́ méjì méjì ẹ ṣeun. eléyìí àbí ó dáa ṣùgbọ́n nítorí pé ìkànnì ẹyọkan yìí ara ìkànnì yìí kò yẹ kẹ́ ẹ gbà ní méjì méjì gan àbí ẹ sọ̀rọ̀ ẹ ṣeun olóòtú. ẹ dá sí ẹ ìkànnì mo ní ẹ mo ní ìkànnì yìí kò yẹ kẹ́ ẹ gbà méjì méjì. ẹ ṣeun olóòtú. ó dáa inú mi dùn láti rí yín inú mi dùn pé ẹ wá lẹ́nìí lágbára lọ ẹ máa bára yín kalẹ̀ o èṣù bí èèyàn bí èṣù kò ní yà sí sàkání yín o ọkọ̀ ẹgbẹ́ òní gbà rìn yín kọjá o láṣẹ Èdùmàrè o láṣẹ Èdùmàrè nìkan ni o wọ́n ní bọ́kọ bá pawó ara ìyàwó la ó máa tí mọ̀ ó dá mi lójú bọ́kọ bá pawó ara ìyàwó là ó ti wọ̀ bọ́kọ bá pawó ẹ tọ́jú ìyàwó dáadáa bẹ́ẹ̀ ṣe tọ́jú Ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú yín o. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ ká ṣètò eléyìí ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ á tún ti ṣe tẹ̀mí o á tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí o tẹ́ bá fẹ́ gbọ́ wa àbí ẹ fẹ́ kópa lórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí Ọlálékan Fábílọ́lá lórúkọ mi ìjọba ní mi ọmọ Ọlálẹ ọmọ Adígbàgbà ọ̀run arégbèjì sọ́dọ̀ fi rògbò arégbèjì ọ̀rọ̀ fi bó àlédè jí ọba kó tó dìgbà míì ire o. èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí Kamari Masoyinbo Kamari Masoyinbo ń bí Kamari Masoyinbo má ṣe sọyìnbó ká lè jọ máa lò.